Anything Gbenga Adébóyè mo máa ń káràmásìkí ẹ̀, ṣùgbọ́n mo rí pé mi ò lè ṣe bí Gbenga Adébóyè nítorí pé ẹ̀bùn tí Gbenga Adébóyè ní ẹ̀bùn yẹn pọ̀. In fact lẹ́nu bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni mo ṣẹ̀ wá gbà wípé ẹ̀bùn Gbenga Adébóyè yẹn kò ń ṣe ẹ̀bùn lásán. Ṣé bí àwọn tẹ́ǹdì àbí àwọn ẹ̀bùn àmútọ̀rọ̀ kò ń ṣe ní. Ohun ojúrí pẹ̀lú MC Churchy K níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé. Báwo lẹ ṣe rí orúkọ yìí ìyẹn Àgbàlẹ́tù àti bí Àgbàman, báwo ni orúkọ yẹn ṣe bẹ̀rẹ̀ gangan? Bí Àgbàlẹ́tù ṣe bẹ̀rẹ̀ mo ti máa ń sọ pé 2007 l'Àgbàlẹ́tù bẹ̀rẹ̀. Màá tún sáré paraphrase ẹ̀, màá sọ ní kékeré ráńpẹ́. Báwo ló ṣe jẹ́, ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ wípé darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ àgbà? Well, mi darapọ̀ mọ́ ẹgbẹ́ àgbà torí pé tí ó bá yé mi dáadáa, àwọn bàbá wa àwọn ni wọ́n ń ṣe ẹgbẹ́ àgbà, ṣùgbọ́n ọmọdé lèmi. Àwọn bàbá wa wo? Ara ọmọdé tó ń ṣe, ara àwọn tí ò tó yín tó jẹ́ pé wọ́n lè sọ̀kè dílẹ̀. Okay. Agbọ́ngbà kan pé ní rédíò station kan ní ìlú Ìbàdàn yìí wípé wọ́n sáàkì yín, kí lẹ ṣe, ṣé òótọ́ ni àbí àhesọ̀rọ̀ lásán ni? Radio station. Kò sí radio station tó sáàkì mi rí o. The only place tí mo ti ṣiṣẹ́ in my life tí wọ́n sáàkì mi was Lead City University. Ẹ̀ẹ́dẹ̀ ní kò sí rédíò tó sáàkì yín rí? Kò ń ṣe rédíò university ni. Ok, rédíò náà ni wọ́n ní bí a community radio bẹ́ẹ̀ kan náà rédíò station náà ṣáà ni. Kí ló tó ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ pé bí ibi tẹ́ dárúkọ yìí tí wọ́n yẹ pé wọ́n ti sọ pé ó yá ìtẹ́ ṣe ti tó yẹ máa lọ? Ṣé ẹ ní èdè àìyedè pẹ̀lú olùdásílẹ̀ ni tàbí pẹ̀lú yẹn ọmọ ẹ̀dẹ́mà tó jẹ́ CEO? Èmi ò, as to the best of my knowledge, mi ò ní èdè àìyedè kankan pẹ̀lú wọn. Tèmi ni pé mo ní ìran tèmi tí mo gbé lọ́wọ́. Tó bá dé tásìkò tí mo fẹ́ nurture ìran tí mo gbé dání, àkúrò ń bẹ náà ni. Ó difficult fún mi láti gbé ìran tèmi lọ́wọ́ kí n gbé ìran ẹlòmíì lórí. Torí kì í ṣe ìran tí mo ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní. Nígbà mo wà ní City University wọ́n lé mi. Ọjọ́ tí wọ́n decide kí wọ́n máa lé mi, mo wà ní Èkó, Káyọ̀dé Street. Àbí ṣé Káyọ̀dé Street nílé Adélé Abíọ́dún. Mo lọ ṣe interview fún wọn. Mo ṣe ń parí interview yẹn náà pè mí wípé wọ́n ti conclude kí wọ́n máa lé mi. Anything Gbenga Adébóyè mo máa ń káràmásìkí ẹ̀, ṣùgbọ́n mo rí pé mi ò lè ṣe bí Gbenga Adébóyè nítorí pé ẹ̀bùn tí Gbenga Adébóyè ní ẹ̀bùn yẹn pọ̀. In fact lẹ́nu bí ọjọ́ mélòó kan sẹ́yìn ni mo ṣẹ̀ wá gbà wípé ẹ̀bùn Gbenga Adébóyè yẹn kò ń ṣe ẹ̀bùn lásán. Ṣé bí àwọn tẹ́ǹdì àbí àwọn ẹ̀bùn àmútọ̀rọ̀ kankan bí special talent? Special talent ni àwọn náà tún wá roko mọ́. Mi fi style of presentation jọ ọ̀gá mi Ṣẹ́gun Babáyẹmí. Reason ni wípé àwọn gbọ́ Yorùbá gan, wọ́n ní àgbékalẹ̀ gan. Mi tí ẹ wulẹ̀ aspire láti lè gbọ́ Yorùbá bíi tiwọn àbí kí n lè ní àgbékalẹ̀ bíi tiwọn. Mo fi sí pattern ká ṣe àgbékalẹ̀ orin, ká review orin, ká fi orin báyàn sọ̀rọ̀. Ṣé Túnmí gbé ilẹ̀ ṣe ni àbí ẹ fẹ́ yàwó mi ni àbí báwo ni? Mo fẹ́ yàwó mi ni. Ok, kí ló ń tó ṣẹlẹ̀? Ohun ojúrí pẹ̀lú MC Churchy K níbi tí àwọn èèyàn á ti máa sọ àwọn ìrírí tó ti ní nílé ayé.